Ntọ́jẹ́ Jésù Kristi lógún ó ní ìgbàlà ọkàn. Kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé. Ó ní tóun wáyé wá ṣe. Ó ní pé òun wá láti wá àwọn tó sọnù rí kóun ó sì gbà wọ́n. Kí náà ni ó máa ń fa kí àgùntàn Jésù di aláàárẹ̀, ẹni tó ń ṣàárẹ̀, ó wá fi di ẹni tí wọ́n ń wá lórí òkè. Olúwa bá wa sọ̀rọ̀ rẹ̀ kẹ́ kára ètò wa lásìkò Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀yin àyànfẹ́, mo fẹ́ mú wa lọ nínú ìrìn àjò nínú ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn ọjọ́ díẹ̀. Mo fẹ́ fi ọkàn Jésù Kristi hàn wá lórí àwọn àgùntàn rẹ̀. Mo fẹ́ ká rí ọkàn Jésù Kristi lórí àwọn àgùntàn rẹ̀. Olúwa wa, ó mọ̀ pé àwọn àgùntàn kan wọ́n wà nínú agbo. Ó sì mọ̀ pé àwọn àgùntàn kan wọ́n ń bẹ ní òde agbo. Àwọn tó ń bẹ lóde agbo yẹn wọ́n pọ̀. Wọ́n fẹ́ fi ọkàn Jésù hàn yín lórí wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo fẹ́ fi ọkàn Jésù hàn yín lórí àwọn àgùntàn kan tán wà nínú agbo ṣùgbọ́n tí wọ́n ti di àjẹkù, tí àwọn làlúrí ayé, àwọn ogun àti ìdààmú ayé àtàwọn àrírí tí kò bára dọ́gba tó ti rún wọn, tó ti pa wọ́n lápá àpá ayé. Mo fẹ́ kí a wo ọkàn Jésù Kristi lórí wọn. Ṣé rí ọ̀rọ̀ Ọlọ́run tí màá máa mú wá ní sáà yìí yóò máa dojúkọ àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó sì máa dojúkọ ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ Ọlọ́run, tí ẹ jẹ́ ọmọ ìjọ. Àwọn ọ̀rọ̀ tí Olúwa yóò máa mú wá ní sáà yìí kọ̀ọ̀kan aláìgbàgbọ́. Àwa tá a láàgbà Jésù Kristi lólúwa àti olùgbàlà. Ó ní Olúwa tó ní wá ló fẹ́ fi inú rẹ̀ hàn wá. Àwọn ìkálára ọkàn rẹ̀, àwọn àkóléyà rẹ̀ ó fẹ́ fi hàn wá. Ẹ tẹ̀lé mi ká lọ sínú ìhìnrere Mátíù orí 18 ní ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 14. Ìwé ìhìnrere Mátíù orí 18 ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 14. Wọ́n máa kàwé láti inú ìwé ọba Jákọ́bù. Nítorí ọmọ ènìyàn wá láti gba àwọn tí ó nù là. Ẹ̀yin ti rò ó sí bí ọkùnrin kan bá ní 100 àgùntàn, bí ọ̀kan nù nínú wọn kì yóò fi 99 yòókù sílẹ̀ kí ó lọ sórí òkè lọ wá èyí tí ó nù bí? Ǹjẹ́ bọ́ bá wá rí lóòótọ́ ni mo wí fún yín, ó yọ̀ nítorí àgùntàn náà yìí ju 99 yòókù lọ tí kò nù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ Baba yín tí ń bẹ lé ọ̀run kí ọ̀kan nínú àwọn kéékèèké wọ̀nyí kó ṣègbé. Àkòrí ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ bá yín sọ lónìí ni pé ká rí ọkàn Jésù Kristi lórí àwọn àgùntàn rẹ̀. Ká ní òye, níní òye ọkàn Jésù Kristi lórí àwọn àgùntàn rẹ̀. Ntọ́jẹ́ Jésù Kristi lógún ó ní ìgbàlà ọkàn. Kò fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé. Ó ní tóun wáyé wá ṣe. Ó ní pé òun wá láti wá àwọn tó sọnù rí kóun ó sì gbà wọ́n. Ó wá sọ wípé ẹ wo àfiwé yìí o. Bí ọkùnrin kan bá 100 àgùntàn, tọ́kan wá sọnù nù wọn, pé yóò fi 99 sílẹ̀
yóò wá máa lọ sórí òkè lọ wá èyí tó sọnù. Tó bá wá rí ọba ògo pé lóòótọ́ o, inú rẹ̀ yóò dùn, yóò sì yọ̀ nítorí pé àgùntàn rẹ̀ tó sọnù yìí wọ́n rí. A wá ṣàjọyọ̀ tó kọ yọyọ ju àwọn mọ́kàndínlọ́gọ́rùn-ún tí wọ́n wà nílé tí nǹkan kan ò ṣe lọ. Ọba ògo wá wípé bẹ́ẹ̀ ni kì í ṣe ìfẹ́ bàbá wa tí ń bẹ lọ́run láti jẹ́ kí ọ̀kánkán nínú àwọn kéékèèké àgùntàn rẹ̀ kó sọnù. Mo fẹ́ kí ẹ̀yin àyànfẹ́ kí ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ìbáyìí. Mo pín àwọn àgùntàn Jésù Kristi sí ẹgbẹ́ mẹ́ta. Ẹgbẹ́ àkọ́kọ́, àwọn tí wọ́n dúore tí wọ́n wà nínú agbo. Ẹgbẹ́ kejì, àwọn aláàárẹ̀ tí wọ́n ń bẹ nínú agbo tí wọ́n ń ṣe ẹsẹ̀ kan lé àti ẹsẹ̀ kan òde. Ẹgbẹ́ kẹta làwọn tí wọ́n ti lé padà sínú ayé, táwọn yẹn náà wá ń sáná ní kiri nínú ìgboro ayé. Èyí ni àkúkáyà Jésù Kristi tí mo rí tí Olúwa ní pé kí a ṣí ojú ẹ̀yin àyànfẹ́ sí, kí a lè rí ọkàn Jésù Kristi olùṣọ́ àgùntàn rere. Ìfẹ́ inú rẹ̀ ni wípé kò fẹ́ kí ẹnikẹ́ni kó ṣègbé, kò fẹ́ kí ẹnikẹ́ni kó ṣègbé. Àkúkáyà ọba ògo nìyẹn. Nígbà tí a bá wo ìwé mímọ́, ẹ jẹ́ kí n tún mú yín lọ sí ìwé wòlíì Ìsíkíẹ́lì, kí n tún fi ọkàn ọba ògo hàn yín. Kì í ṣe àwọn àgùntàn tó dúore ó ní ọ̀rọ̀ yìí wà fún. Àwọn tí ọba ògo ń dojú ọ̀rọ̀ kọ ó ní àwọn àgùntàn tí wọ́n ń ṣàárẹ̀ àti àwọn àgùntàn tí wọ́n ń sáná ní káàkiri ìgboro ayé. Já lọ sínú ìwé Ìsíkíẹ́lì orí 34. Ìsíkíẹ́lì, wòlíì Ìsíkíẹ́lì ní orí 34 ní ẹsẹ̀ 4 sí ẹsẹ̀ 6. Ẹ jẹ́ kí n kà. Ó ní ẹ̀yin kò mú aláìlera lára le, bẹ́ẹ̀ ni ẹ kò mú èyí tí kò sàn lé ara dá. Bẹ́ẹ̀ ni ẹ kò di èyí tí a sá lọ́gbẹ́. Bẹ́ẹ̀ ni ẹ kò tún mú èyí tí a lé lọ padà bọ̀. Bẹ́ẹ̀ ni ẹ kò wá èyí tí ó sọnù. Ṣùgbọ́n ipá àti ìkà ni ẹ fi ń ṣe àkóso wọn. A ó sì tú wọn ká nítorí tí olùṣọ́ àgùntàn kò sí. Wọ́n sì di oúnjẹ fún gbogbo ẹranko ìgbẹ́ nígbà tí a tú wọn ká. Àwọn àgùntàn mi, ẹ máa gbọ́, ọba ògo ló ń sọ̀rọ̀ ní ẹnu wòlíì Ìsíkíẹ́lì yìí o. Ọ̀rọ̀ yìí ti wà tipẹ́ o. Ó fẹ́rẹ̀ jẹ́ látayébáyé ni àwọn àgùntàn kan tí máa ń ṣe àgbákò àwọn olùṣọ́ àgùntàn ẹni ibi, tí ó mú kí àárẹ̀ ó dáyé wọn, tí ó sì mú kí wọ́n máa sáná ní káàkiri. Olúwa ní àwọn àgùntàn mi ń sáko ní gbogbo òkè ọkàn olùṣọ́ àgùntàn rere, ọkàn Kristi olùṣọ́ àgùntàn rere lórí àwọn àgùntàn rẹ̀. Àwọn àgùntàn mi sáko ní gbogbo òkè àti lórí gbogbo òkè kéékèèké. Nítòótọ́ á tú ọ̀wọ́ ẹran mi ká ilẹ̀ gbogbo.
ẹnikẹ́ni kò béèrè wọn kí ó sì wá wọn lọ. Jésù Olúwa ń jẹ́ kó yé wa, ó ń fi ọkàn rẹ̀ hàn pé tí mo wá ṣe, ó ní pé mo wá àwọn àgùntàn mi ni, mo wá àwọn tó nù, àwọn tó ti wà nú agbo tí wọ́n dúró re, n ó fi wọ́n lẹ̀, màá máa wá àwọn tí wọ́n ti sọnù sínú ayé. Kí náà ni ó máa ń fa kí àgùntàn Jésù di aláàárẹ̀, ẹni tó ń ṣàárẹ̀? Kí ló máa ń fà kí àgùntàn Jésù kó máa sáná ní káàkiri, tó wá fi di ẹni tí wọ́n ń wá lórí òkè? Inú agbo ló yẹ ká ti rí àwọn àgùntàn. Ẹ má gbàgbé pé mo sọ fún yín wípé àwọn àgùntàn kan wà nínú agbo, àwọn kan tán wà lóde agbo. Tẹ́rí àwọn kan ò tiẹ̀ fìgbà kankan wọnú agbo rí. Àwọn àgùntàn kankan àwọn kan wà tí wọ́n ń bẹ. Jésù ń sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ nínú ìwé ìhìnrere. Ó ń sọ fún wọn pé ẹ̀yin ni àgùntàn mi, nínú ìwé ìhìnrere Jòhánù. Ó ní mo tún ní àwọn àgùntàn kan lóde o tí wọn ò tí wọnú agbo. Ó láwọn yẹn òun ò mú wọn wá. Ṣé ẹ rí ọ̀rọ̀ tí Olúwa mú jáde lọ́wọ́lọ́wọ́ báyìí kì í ṣe fún àwọn àgùntàn tí ò tí wá gborí. Àwọn àgùntàn tí Olúwa fẹ́ finú rẹ̀ hàn wá ní àwọn àgùntàn tí wọ́n ti fànú agbo tẹ́lẹ̀, tí wọ́n dẹni tó ń sáná ní kiri. Òun l'Olúwa wá sọ látẹnu wòlíì Síkẹ́lì wípé kí ló fà á? Àwọn olùṣọ́ àgùntàn ni. Mo sọ pé ọ̀rọ̀ yìí dojúkọ àwa tí a pè ní ìránṣẹ́ Ọlọ́run àti àwọn tí wọ́n pera wọn ní oníṣẹ́ Ọlọ́run tí wọn kì í ṣe oníṣẹ́ Ọlọ́run. Ó sì ka àwọn tí wọ́n jẹ́ ọmọ Ọlọ́run ṣùgbọ́n tí nǹkan ti dàrú fún, òpó ìgbàgbọ́ ti dàrú mọ́ wọn lọ́wọ́. Ihun tó mú kí àgùntàn kóònú agbo òpó gbàgbọ́ ó dàrú fún ni. Ihun tí máa mú kí àgùntàn ó ya láàárẹ̀ tí kì í bá ṣe àbìlù òkùnkùn, tí kì í sì ṣe àfọ́fà ara ẹni, ó lè jẹ́ iṣẹ́ ibi àgbákò téèyàn ṣe látàrí ẹni tí a pè ní olùṣọ́ àgùntàn. Olúwa sọ ń bí wípé ẹ̀yin ò mú aláìlera lára le. Kí ló bí àìlera? Ó ní ẹ kò mú èyí tí kò sàn lé ara dá. Àwọn ẹgbẹ́ aláìsàn nìyẹn. Bẹ́ẹ̀ ni ẹ kò dí èyí tí a sá lọ́gbẹ́. Àwọn kan wà wọ́n fara pa, wọ́n gbọgbẹ́, ọkàn wọn gbọgbẹ́. Ó ní bẹ́ẹ̀ ni ẹ ò tún mú èyí tí a ti lé lọ padà bọ̀. Ṣé ti rí báyìí? Bẹ́ẹ̀ ni ẹ sì wá àwọn tó sọnù. Àwọn àgùntàn yìí nìyẹn tí Jésù Olúwa olùgbàlà tó fẹ́ fi inú rẹ̀ hàn wá lórí wọn. Ẹ jẹ́ á gbàdúrà. Ọba àwọn ọba, gbà ọpẹ́ kó gbà yín wá. Ògo ni forúkọ rẹ̀. Ọ̀rọ̀ yìí wá tàn mọ́lẹ̀ sí dáadáa, jẹ́ ó yé wa. Wá náwó àánú àti ìgbàlà sínú ayé kọ̀ọ̀kan. Gbé àwọn àyànfẹ́ rẹ ró. Ó fẹ́ kẹ́nikẹ́ni ó ṣègbé, má jẹ́ kí ẹnikẹ́ni ó ṣègbé. Jésù Kristi Olúwa wa. Àmín.